Listen to your zodiac signs daily predictions for today, Friday, March 14, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Friday, March 14 ọdún 2025 tí a wà nínú ẹ̀ yìí. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow wa bẹ́ẹ̀ sì lẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan yan Aries, ẹ̀yin tá a bí láàrin March 21 sí April 20, lẹ́ni ìgboyà lè má fi bẹ́ẹ̀ sí fún yín dáadáa tó sì jẹ́ pé ẹ lè má mọ ohun tí ó wulẹ̀ fà á, bóyá àwọn kan tí ẹ̀ ń lé tí ẹ̀ tí rí bá ló fà á ni. Ṣùgbọ́n kí ẹ má ṣe lérò pé àwọn kan tí ẹ̀ ń lé kò lè ṣeé ṣe o. Ẹ rí dájú pé ẹ túbọ̀ ń gbájúmọ́ àwọn kan tí ẹ̀ ń lé, ẹ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lé lórí, kẹ́ bẹ̀rẹ̀ sí kíyèsára láti rí dájú pé nǹkan tí ẹ̀ ń lé pátá fún ti dáadáa ó bọ́ sí bí ẹ ṣe ń fẹ́. Ó ṣeé ṣe kí dàgbàsókè kó padà dé bọ́rọ̀ owó kílẹ̀ tó ṣú. Kẹ́ wá kíyèsára lénìí, èèyàn kan lè fẹ́ ṣe nǹkan kan tó máa fẹ́ affect reputation yín lénìí o. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè róre gbámú, kẹ́ pàṣírí mọ́ lórí àwọn nǹkan tí ẹ bá ń gbà lérò fún dáadáa kó lè já sáyọ̀ kó já síre. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tá a bí láàrin April 21 sí May 20, lẹ́ni ẹni láti gbájúmọ́ bí ẹ ṣe fẹ́ lé gbogbo nǹkan tí ẹ̀ ń fẹ́ fún ìgbésí ayé yín fún ti dáadáa. Kẹ́ ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín, ìyẹn máa tún jẹ́ kọ́kàn yín balẹ̀, á sì jẹ́ kí ẹ tún ní fókọ̀sì dáadáa lórí àwọn nǹkan tí ẹ fẹ́ lé. Ẹ wá kíyèsára, kẹ́ ẹ wòye sí àwọn nǹkan tí ẹ fẹ́ kówó lé lórí lénìí, kí ẹ wo ọ̀tún àtòsí ẹ̀, kẹ́ ẹ wo advantage àti disadvantage ẹ̀ kẹ́ tó kówó lé lórí lénìí o. Ẹ̀yin tí ẹ bá ń gbé pẹ̀lú èèyàn lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kẹ́ni ẹ máa wò pé irú ìwà wo lẹ̀ ń wù lọ́jọ́ tòní báyìí, kó má fi bẹ́ẹ̀ tẹ́ lọ́rùn púpọ̀, kó má dàbí ìgbà pé ó wà frustrated pẹ̀lú unpredicted character yín. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi tẹpá mọ́ṣẹ́, torí ẹ lè róre gbámú. Ẹ wá tẹpá mọ́ṣẹ́ dáadáa, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ sì bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín lénìí. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tá a bí láàrin May 21 sí June 21, ọjọ́ tòní máa jọ́jọ́ tó dára púpọ̀ fún yín o. Ẹ ṣáà tí ẹ ti jókòó, kí ẹ relax, ẹ bẹ̀rẹ̀ sí enjoy ara yín. Ọjọ́ tòní ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀, ẹ máa ní ìgboyà, agbára káká máa wà fún yín, ẹ máa wà motivated kẹ́ làwọn nǹkan yìí ní ààyè iṣẹ́ yín láti fi rí dájú pé àwọn nǹkan tí ẹ̀ ń fẹ́ ó rí bí ẹ ṣe ń fẹ́, tí ẹ sì máa rí ṣe pẹ̀lú. Bẹ́ẹ̀ sì ni kẹ́ tún lò wọ́n láti fi rí dájú pé ẹ yanjú gbogbo nǹkan tí ẹ ti ń pàtì fúnjọ́ mẹ́ta láti yanjú rẹ̀ léni. Kí ẹ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú àwọn nǹkan tí ẹ fẹ́ kówó lé lórí lọ́jọ́ tòní, kó má bàa fẹ́ ti ọ̀rọ̀ owó fún yín rẹpẹtẹ léni. Kẹ́ ṣòtítọ́, kẹ́ ṣòdodo, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ fi nǹkan yín létòlétò, kí ẹ sì má ṣe kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tá a bí láàrin June 22 sí July 22, lénìí ó ṣeé ṣe kí nǹkan dàbí ìgbà pé ó ń so yín látàrí pé expenses yín lè fẹ́ pọ̀ rẹpẹtẹ. Bẹ́ẹ̀ ṣe ń rí owó lénìí, ó ṣeé ṣe kó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń rí náà lẹ ṣe máa ná, tàbí kí ó dàbí ìgbà pé àwọn nǹkan tí mọ̀lẹ́bí àbáwọn tó súnmọ́ yín tí wọ́n ń béèrè lọ́wọ́ yín ó dàbí ìgbà pé ó ti ń pọ̀jù tó ti ń ṣókè yín lénìí. Kẹ́ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ owó, kí ó má bàa affect yín rẹpẹtẹ púpọ̀ ju bó ṣe yẹ lọ. Ènìyàn kan tó jẹ́ ara ilé yín, bóyá bíi neighbor yín kan lè fẹ́ wá bá yín pé lágbájá jọ̀ọ́ wá yá mi lówó lọ́jọ́ tòní. Ó ṣe kókó, ó ṣe pàtàkì kí ẹ ronú jinlẹ̀ dáadáa ṣáájú kí ẹ tó yá wọn lówó, kó má jẹ́ pé ẹ lọ kówó dànù sígbó ní ààyè iṣẹ́. Ó ṣeé ṣe kí iṣẹ́ yín fẹ́ gba àkókò ju bí ẹ ti ṣe lérò lọ, tí èyí sì lè má fẹ́ jẹ́ kí ẹ tètè rí iṣẹ́ ṣe láti yanjú lọ́jọ́ tòní. Ẹ wá lè béèrè àmọ̀ràn látọ̀dọ̀ èèyàn kan tó tún ní clarity jù yín lọ, tó jẹ́ bí àgbàlagbà tí wọ́n tún lè ràn yín lọ́wọ́ lórí ọ̀rọ̀ iṣẹ́ yín. Ẹ má finú tán ìyànjú lénìí, ẹ má gbára lé ìyànjú lénìí.
ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun kẹ́ sì ṣe nǹkan yín létòlétò pẹ̀lú. Royal blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 ní àṣálẹ́ sí aago 9 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná rere Leo, ẹ̀yin tá a bí láàrin July 23 sí August 22, ọjọ́ tòní ó ṣeé ṣe kí ọ̀rọ̀ ẹ̀sìn kò fẹ́ múmọ́ lọ́kàn yín díẹ̀. Lénìí ó dára kí ẹ ṣe àwọn nǹkan tí ó jọmọ́ iṣẹ́ dáadáa, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ ṣe nínú humanitarian work, pàápàá àwọn nǹkan dáadáa tẹ́ ti fẹ́ ṣe fáwọn ènìyàn látijọ́ mẹ́ta ẹ lè ṣe wọ́n lọ́jọ́ tòní. Ìyẹn máa jẹ́ kí ọkàn yín balẹ̀ pẹ̀sẹ̀. Gbogbo àwọn nǹkan tó dàbí negativity pàtàkì ẹ lè jìnnà kúrò lọ́dọ̀ yín. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú Olódùmarè ọba tó dá yín. Lẹ́yìn tí ẹ bá ṣe àwọn nǹkan wọ̀nyẹn, máa rí pé àwọn kan máa bẹ̀rẹ̀ sí ní lọ bó ṣe yẹ kó lọ. Lénìí ẹ máa rí ìgbárùkùtì tó dára látọ̀dọ̀ àwọn ènìyàn pàtàkì ní àyíká yín lọ́jọ́ tòní. Tẹ́yì sì máa jẹ́ kí ẹ ní ìgboyà dáadáa. Àwọn tó jẹ́ bí àbúrò àbí ẹ̀gbọ́n yín ó ṣeé ṣe kí wọ́n nílò owó látọ̀dọ̀ yín lọ́jọ́ tòní tó sì lè fẹ́ àfẹ́sí bọ́jẹ́ẹ̀tì yín. Ṣùgbọ́n ìyípo padà máa dé láìpẹ́ láì jìnnà. Ẹ wá ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún, kẹ́ jẹ́ kára yín yá gágá, kẹ́ sì fi ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5:30 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tá a bí láàrin August 23 sí September 23, lénìí ẹ máa fẹ́ máa gbájúmọ́ láti rí dájú pé àwọn kan tí ẹ ti ń pàtì látijọ́ mẹ́ta tẹ́ sì ń fẹ́ ṣe kí ẹ rí dájú pé ẹ yanjú rẹ̀ lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí àwọn kankan yí padà nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí ẹ bára yín nípò ẹni tó ń lo ọgbọ́n àtòyé tọ́lọ́run fún láti fi yanjú aáwọ̀ lọ́jọ́ tòní. Ṣùgbọ́n tẹ́ bá bára yín nírúfẹ́ ipò bẹ́ẹ̀, kẹ́ rí dájú pé ẹ play neutral kó má bàa dín pé ó máa padà di ẹjọ́ kan lé yín lórí, kí ẹ kíyèsára. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí tẹ́ bá ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn látijọ́ pípẹ́, ó ṣeé ṣe kí òmìnira dé lọ́jọ́ tòní kẹ́ lálàáfíà. Bẹ́ẹ̀ sì ni àwọn tí wọ́n ń wò pé àwọn fẹ́ talẹ̀, ó ṣeé ṣe kí wọ́n rí báyà lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tẹ́ jẹ́ ṣiṣẹ́ businessman, ó ṣeé ṣe kí ẹ ríre gbogbo dáadáa lọ́jọ́ tòní láàyè iṣẹ́ yín. Ẹ wà smart, kẹ́ ṣe nǹkan yín létòlétò, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Gold jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11:30 ní àárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23, lénìí ẹ máa wà highly spiritual. Ó ṣeé ṣe káwọn ìyípo padà kan tó wáyé látijọ́ mẹ́ta tí ó bí dáadáa fún yín púpọ̀. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ẹ máa wà very creative tó bá ti ń di bí ọwọ́ ọ̀sán. Kí wá wulẹ̀ lo àkókò yẹn láti fi lo creativity yín lórí ọ̀rọ̀ iṣẹ́ yín láti fi wá ìyípo padà rere fún iṣẹ́ yín, bí sì lè bí kí ìdàgbàsókè kí ó dé bá ọ̀rọ̀ owó fún yín. Ṣùgbọ́n ṣá o, àwọn nǹkan tí ẹ fẹ́ náwó lé lórí ó ṣeé ṣe kí ó lékè ńkà lọ́jọ́ tòní tí ẹ sì lè fẹ́ ṣàkóbá fún pé ẹ fẹ́ fowó pamọ́ lọ́jọ́ tòní. Lénìí kí ẹ wá ṣe ní ẹ̀ ń ṣàlàyé àwọn personal secret yín fólólùfẹ́ yín rárá. Ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́ wà determine, ẹ pọ́n tèrè tàgbàlé, kẹ́ sì báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín lénìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ light blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá a bí láàrin October 24 sí November 22, lénìí ó ṣeé ṣe kí ẹ lè má mú sùúrù púpọ̀ lórí nǹkan lọ́jọ́ tòní. Ẹ wá ní láti mọ́kàn balẹ̀, kí ẹ fi ọpọlọ pípé ṣe ohunkóhun. Ẹ má sọ ọ̀rọ̀ èyí tí kò tọ́ tàbí ṣe nǹkan tí ó tọ́ rárá. Ó ṣeé ṣe kí àwọn ènìyàn kí wọ́n fẹ́ trespass wá kọjá boundary yín. Ẹ rí dájú pé ẹ ròye sí ọ̀nà tí ẹ máa gbà láti fi correct wọn. Ẹ má wulẹ̀ ní ẹ̀ ń kanra àbí pariwo àbí jágbe mọ́yàn lọ́jọ́ tòní, kò fi bẹ́ẹ̀ dára. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi relax. Ẹ rí dájú pé ẹ prioritize self care yín, kẹ́ ṣètọ́jú ara yín, kẹ́ ṣèkẹ́ ara yín dáadáa. Bẹ́ẹ̀ sì ni kí ẹ rí dájú pé tí ẹ bá ní ṣéǹjì díẹ̀ lọ́wọ́, kí ẹ kó lórí investment tó máa tún ràn yín lọ́wọ́ lọ́jọ́ iwájú. Ẹ gbájúmọ́ṣẹ́, kẹ́ lè rore gbámú. Ẹ free mind yín, kí ẹ wà positive, kí ẹ sì rí dájú pé ẹ pàṣírí mọ́ lórí àwọn nǹkan tí ẹ bá ń gbà lérò fún dáadáa kó lè já sáyọ̀ kó já síre. Beige jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22, lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí àìbalẹ̀ ọkàn díẹ̀ fẹ́ wáyé. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kó dàbí ìgbà pé àwọn ènìyàn
wọ́n fẹ́ trespass sọ́dọ̀ ti yín náà, èyí tẹ́yin náà fi lẹ fẹ́ jágbe mọ́ àbí bá wọn fa wàhálà, ẹ rí dájú pé ẹ wòye sí ọ̀nà tẹ́ lè gbà láti bá wọn sọ̀rọ̀. Ẹ jẹ́ kọ́rọ̀ yín wà clear kẹ́sì fọpọlọ pípé bá wọn sọ̀rọ̀ lọ́jọ́ tòní kí yẹn lè yanjú. Ó ṣeé ṣe kí àwọn owó kan tí wọ́n ti fẹ́ san fún yín kí ó wọlé fún yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní kẹ́ má wá discourage pẹ̀lú àwọn èèyàn tí ẹ bá ń ṣe fún tó ṣe pé wọn ò fẹ́ móore. Ìrìn àjò tó jọ mọ́ ọ̀rọ̀ iṣẹ́ ó ṣeé ṣe kó wá stressful díẹ̀ ṣùgbọ́n á padà bí oore fún yín lọ́jọ́ iwájú. Fẹ́yìn tẹ́ bá rìnrìn àjò lọ́jọ́ tòní tó jọ mọ́ tọ̀rọ̀ iṣẹ́, ẹ má wá sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì má ṣe jẹ́ kí ìmọ̀lára yín lágbára jù yín lọ. Bí ìjì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lòràwọ̀ ìpele eruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, ó ṣeé ṣe kọ́kàn yín balẹ̀ pẹ̀sẹ̀ ẹ̀ ní wà bogged down nípa àwọn nǹkan tí ẹ̀ ò kàn tó máa fún yín ní headache lénìí. Ẹ má ṣe jẹ́ kí ìkankan ṣàkóbá fún ìfọ̀kànbalẹ̀ tẹ́ ní lọ́jọ́ tòní o, látàrí bó ṣe jẹ́ káwọn èèyàn kan fẹ́ múnú bí yín àbí kan fẹ́ distract yín láti má lè kọjú mọ́ nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ẹ lè ràn yàn lọ́wọ́ tí ẹ bá wà capable láti ṣe bẹ́ẹ̀, kò sí wàhálà. Bẹ́ẹ̀ sì ló ṣeé ṣe kí ó rọrùn fún yín láti rí owó lọ́jọ́ tòní tàbí gba owó táwọn ènìyàn jẹ yín tàbí kẹ́ láti yá owó láti fi rí dájú pé ẹ ṣe nǹkan dáadáa lọ́jọ́ tòní. Ó sì ṣeé ṣe kẹ́ ṣalábàápàdé ènìyàn kan bóyá níbi tẹ́ ti ń rìn lọ lọ́jọ́ tòní tó ṣe pé ẹni náà yín àti wọ́n jọ wà ní ipò tí ó tọ́ bíbà péjọ ní aáwọ̀. Ẹ wá kíyèsára kí ẹ fi ìrọ̀rùn kí ẹ fi yanjú rẹ̀ ló dára lénìí. Ẹ má pressurize olólùfẹ́ yín rárá, ẹ mú sùúrù lò kẹ́ sì fi understanding bá wọn lò, yẹn máa jẹ́ kí ìbáṣepọ̀ yín tún dán mọ́rán dáadáa. Ẹ má dá sọ̀rọ̀ tí wọn pè yín sí àbẹ́ èsì ó kàn yín, ẹ rẹra yín lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ sì pàṣírí mọ́ lórí àwọn kan tó bá jẹ́ personal secret yín. Yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lòràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, kí ẹ rí dájú pé ẹ jìnnà sí gbogbo nǹkan tó dàbí aáwọ̀ tó bá wáyé láàyè iṣẹ́ lọ́jọ́ tòní, pàápàá pẹ̀lú ènìyàn tó dàbí ọ̀gá fún yín, látàrí pé múdù yín máa wà unpredictable lọ́jọ́ tòní. Sùúrù àtọpọlọ pípé lẹ́ẹ̀ fi lu ọjọ́ tòní tá fi dára, kẹ́ kíyèsára dáadáa láàyè iṣẹ́ torí àwọn kan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní ó ṣeé ṣe kó fẹ́ affect reputation yín díẹ̀, kẹ́ kíyèsára. Lénìí ìtẹ́filẹ̀ fẹ́ wà láyé nìkan lálẹ́ jẹ́ pé ẹ̀sìn kankan. Ẹ rí dájú pé ẹ ṣe àwọn nǹkan tí á jẹ́ kí iṣẹ́ yín kó ní ìdàgbàsókè kẹ́ sì rí gbámú. Ẹ tún wòye sí nǹkan tuntun kẹ́ tún lè fi kún iṣẹ́ yín tá fi tún ní ìdàgbàsókè sí. Ó ṣeé ṣe kí ènìyàn kan tó súnmọ́ yín kí wọ́n ṣe nǹkan tí ó dára púpọ̀, tàbí kí ẹ wòye sí nǹkan kan tí ènìyàn kan ṣe kí ẹ fi ronú nípa olólùfẹ́ yín díẹ̀ lọ́jọ́ tòní. Lénìí kò dára kẹ́ péjú níbi ìpéjọpọ̀ kípéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tí ẹ bá wà. Lénìí síre kò dára kí ẹ báyàn jà tàbí báyàn fa fàáfà. Ẹ mọ́kàn balẹ̀ kí ẹ gbà láfíà láàyè, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, ṣùgbọ́n aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò tí ó dára rárá fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lòràwọ̀ omi tí kì í ro Pisces, ẹ̀yin tí a bí láàrin February 20 sí March 20, lénìí kẹ́ kíyèsára pẹ̀lú aáwọ̀ láàrin ẹ̀yin àti ènìyàn tó ṣe é pó lágbára jù yín lọ tàbí ẹni tó ṣe é pó jáláṣẹ yín. Fẹ́yìn tẹ́ bá gbaṣẹ́ ìjọba lénìí kẹ́ kíyèsára kó má jẹ́ pé bóyá iṣẹ́ náà máa fẹ́ jẹ́ nǹkan tó ṣe bá fẹ́ kì sọ́rùn yín tá fẹ́ dàbí burden fún yín lọ́jọ́ tòní. Èní lè rí bákan fọ́pọ̀ ẹ̀yin tẹ́ ń lòràwọ̀ yìí. Ó dára tẹ́ bá lè mọ́kàn balẹ̀ tẹ́ wà calm, yẹn máa ọjọ́ tòní lọ́wọ́. Ní ti ọ̀rọ̀ owó ẹ máa rí ìdàgbàsókè láláì nílò ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ẹnikẹ́ni. Bẹ́ẹ̀ sì ni fáwọn míì ó ṣeé ṣe kó ṣalábàápàdé olólùfẹ́ tuntun. Ní àyè iṣẹ́ sì rèé, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa require pé kí ẹ tètè kọbi ara sí dáadáa, kí ẹ sì máa láǹfààní láti handle ẹ̀ dáadáa lọ́jọ́ tòní. Ẹ free mind yín kẹ́ jẹ́ kára yín yá gágá, kí ẹ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì gbà láfíà láàyè níbikíbi lénìí. Blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.